ti dé bá ṣe dé lórí ètò ìtakùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC eléyìí tó dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ní ìmúmáwòrán ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé Akéde lóríta Àbàṣọ̀run nílùú Ìbàdàn. Ẹ máa wò pé ìtakùrọ̀sọ náà láṣà ń pè é, ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé àjọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti mọ àlàyé lórí àwọn nǹkan tí ò yé wa, pàápàá jùlọ lórí iléeṣẹ́ àjọ FCCPC. èyí ni àjọ tó ń jà fún ẹ̀tọ́ àwọn olùrajà, kì í ṣàwọn nìkan àtàwọn tó ń tajà náà, torí àjọ yìí wọ́n wà fún gbogbo wa ni, wọn kì í dálé apá kan ru apá kan sí. Ọ̀nà méjèèjì òun náà làwọn ti ń ṣiṣẹ́ láti lè rí dájú pé àwọn ṣe déédé láàrin àwọn méjèèjì tí ìkan ò sì fi ní fì sí ibì kan. Lónìí àlejò ti wà pẹ̀lú mi, aṣojú ni wọ́n láti àjọ FCCPC. Kí ni wọ́n ń bọ̀ wá bá wa sọ̀rọ̀ lórí lónìí? Nǹkan tá a máa jọ jíròrò lé lórí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ arajà wọn ò ní yẹ̀ wò, wọn ò ní bìkítà kí ló wà ń bẹ̀, wọn ò bá mú délé ni wọn ò rí pé ó rí bákan. Tí wọ́n bá wá gbé padà lọ fọ́lọ́jà yìí yóò bá di iṣu atayanyan yam pẹpẹ skàtàskàtà. Wọn ò ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tó rà tó gbé lọ tó sì rí dájúdájú pé nǹkan dáadáa ló rà, kò jọ o. Wọn ò bá bẹ̀rẹ̀ sí ní fa kájà lórí nǹkan tí wọ́n rà yìí. Ìdí rèé tí àjọ ìfìwá ní pé lónìí o, ìkìlọ̀ làwọn fẹ́ ṣe fún yín, àkíyèsí làwọn fẹ́ kẹ́ ẹ mọ̀ lórí àwọn nǹkan tí ẹ̀ ń rà. A bẹ̀rẹ̀ látòrí àkọlé tàbáwọn àríwísí, àwọn míì àti ẹ̀pẹ́ ní atọ́nà nǹkan tẹ́ ẹ rà, bó lẹ̀yin ṣe ń wò sí kẹ́ tó rajà. Kẹ́rẹ́kẹ́rẹ́ à ń sọ̀rọ̀ lórí ohun tó jẹ́ ẹ̀tọ́ olùrajà gangan. Láti ibẹ̀ lọ, àwọn ìdíyelé orí owó ọjà ńkọ́, ǹjẹ́ nǹkan tẹ́ ẹ rà gan-an ṣó ṣe déédé, ṣó ṣe pẹ̀kín rẹ̀ gí pẹ̀lú iye owó tí wọ́n dá lé, ṣó ti ẹ̀ wọ́ ti ẹ̀ ṣá. Gbogbo ẹ̀ náà là á sọ̀rọ̀ lé lórí. Àwa tá a wá ń rajà lórí ẹ̀rọ ayélujára ńkọ́, bó la ṣe ń raṣà àti ẹ̀dá wọn tá à ń rajà lọ́wọ́ wọn mọ̀, ṣé wọn ò mọ gbá wa? Bàbá ra tí ò pójú òṣùwọ̀n, báwo la ṣe dá padà? Ọ̀nà wo la lè gbàgbà ẹ̀tọ́ wa? Gbogbo nǹkan wọ̀nyí la máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ètò ìtakùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC eléyìí tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Títílọlá Ọláníran lórúkọ tèmi. Àlejò mi ti wà ń kalẹ̀, arábìnrin Yétúndé Fásùsì. Àjọ wà ń bí lónìí ni mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú iṣẹ́ máa o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes ma. Ẹ kú wẹ̀jẹ̀wẹ̀ mú ọjọ́ sí. Wẹ̀jẹ̀wẹ̀ mú ni o. Ayẹyẹ náà dùn ó lárinrin. Ó dùn ó lárinrin. Ó ga jù. Ó dùn. Àdẹ̀fí bá ṣe rí yín. Ọ̀nà ló pọ̀. Ọlọ́run á máa gbà fún wa. Àdúpẹ́ àmín. Ìyí eléyìí tó tún kó àjọṣe ni. Àmín láṣẹ ṣíṣe pọ̀ níwájú dáadáa. Ayọ̀ láwa àfijọ́ máa ṣe. Àmín. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí òun náà ni pé ká máa ṣe àyẹ̀wò ọjà tí à ń rà. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ pé. Bẹ́ẹ̀ni ma. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tó tiẹ̀ yẹ kí olùrajà kó máa kíyèsí tó bá fẹ́ ra ọjà? Ọ̀nà wo gangan sì ni olùrajà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi lè dá ojúlówó ọjà tí wọ́n fẹ́ rà mọ̀? Ẹ ṣé olóòtú. Àkọ́kọ́ tí ẹ bá lọ ra ọjà, a máa ń sọ pé ẹ yẹ nǹkan tí ẹ bá lọ ra wò. Torí tí ẹ bá yẹ nǹkan tí ẹ bá lọ ra wò, ẹ máa ní àǹfààní láti mọ àwọn nǹkan tí ó yẹ kẹ́ ẹ ṣe àti kò yẹ kẹ́ ẹ ṣe nínú ẹ̀, bóyá bó ṣe yẹ kẹ́ ẹ ṣe lò ó àbí bí kò ṣe yẹ kẹ́ ẹ ṣe lò ó. Ókè, tẹ bá fẹ́ wá mọ̀ pé ayédèrú ọjà àbí kì í ṣe ayédèrú ọjà, ìgbà tẹ bá yẹ̀ wò dáadáa ni. Tẹ́ ẹ bá yẹ̀ wò, tẹ bá kàn rà tẹ̀ mú lọlé, báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá ayédèrú ni? Àwọn nǹkan kan wà, àwọn bíi NAFDAC number tó wà lára ẹ̀, àwọn bíi òǹtẹ̀sán tó wà lára ẹ̀, ilé-iṣẹ́ tó ṣe gangan, orúkọ ilé-iṣẹ́. Ẹ mọ̀ pé ìgbà míì tó bá jẹ́ ilé-iṣẹ́ tó gbajúmọ̀ tí a mọ̀ pé ókè o, ìgò ọtí wọn aláwọ̀ omi aró ni, tí a wá rí i pé ókè o, ìgò ọtí iléeṣẹ́ tá a mọ̀ yìí ó ṣe bákan, kò aláwọ̀ omi aró yẹn kò rí lè dàbí aláwọ̀ omi aró, á ti mọ̀ pé
kinní yìí ó dàbí ẹni pé ẹ̀dá ni orí bá kan àmọ́ tó bá ṣe pé àkíyèsí àbí a wò pé kò nídìí ebi àwọn náà ń ṣe jẹ́ ìràjẹ́ mú lọlé ó lè ṣe ìpalára fún wa nítorí ẹ̀ la fi sọ pé ká máa yẹ nǹkan tí a bá rà ká máa yẹ̀ wò dáadáa ká máa ka ìtọ́nà tó dẹ̀ wà ní ara ẹ̀ fún òye tiwa àti pé gan fún ìdáàbòbò wa. ẹ ṣeun láì ṣe àní-àní mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ gbà pẹ̀lú mi pé kì í ṣe gbogbo ọjà tá a máa ń rà lórí igbá òun náà la ní orí ọ̀fẹ́ àti máa kà á ìgbà tẹ́ ẹ bá dúró sáàárín ibi tá a ti ń rajà gan tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kan lọ́jà gan ni ó wú wa àkílódé ṣe fẹ́ ṣèdánwò mi àbí kò yé yín a gbà pé ọ̀pọ̀lọpọ̀ wa ni kì í ṣe é ṣùgbọ́n bó ṣe wá rí yìí náà àkóbá wo tàbí ewu wo ló wà ń bi àìmá máa yẹ̀ wò bó ti tó àti bó ti yẹ àwọn nǹkan tá à ń rà lórí igbá. ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ mo ní tí a bá ń ka nǹkan tí à ń rà ó máa jẹ́ ká mọ bó ṣe yẹ ká lò ó nǹkan tó yẹ ká lò fún àmọ́ tí a bá wò pé mò ń kánjú àbí kọ́lọ́jà má bàa bínú ọlọ́jà tí wọ́n ń bẹ̀rù pé kó má bàa bínú owó ara ẹ owó àpò ẹ ló san fún un. o ní ẹ̀tọ́ nínú ìlànà o ní ẹ̀tọ́ sí ọjà tó o bá rà láti béèrè ní orí ẹ̀ tí kò bá yí ẹ. ìwọ tó lẹ́tọ̀ọ́ láti béèrè kó wá máa bẹ̀rù pé ọlọ́jà bínú. fún ìdí èyí o ní àǹfààní àti kà á torí tí o bá ra nǹkan tí kò tọ́ tó o bá lò lọ́nà àìtọ́ ó lè léwu fún ara ẹ ìlera rẹ ó lè léwu fún. tí ó bá wá rí bẹ́ẹ̀ nígbà míì àwọn ya ní kí ló mú ẹ tó kà kó tó rà ìwọ gan wà jẹ̀bi ara ẹ. ká tiẹ̀ wá sọ pé a gbà pé ọ̀pọ̀ nù wa a máa ń ra nǹkan àìkà àmúlọlé bẹ́ẹ̀ bọ̀ tó o bá wá mú délé náà kí ló tún mú ẹ tó o lè kà nílé tó mú dé. lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá wá wò pé ókè o nǹkan yìí tí mo romi ní ibi tí mo ti rà mo wá mi lè kà ń bẹ̀ torí kán má bàa bínú gẹ́gẹ́ bí ẹ ṣe sọ mo wá mú délé jẹ́ nǹkan yìí ṣé expiring date ẹ̀ ṣé ó sì wà ń bẹ̀ ṣé ọjọ́ ò tí ì lọ lórí ẹ̀ àbí nǹkan kò tí ì ṣe tí mo bá rí i pé nǹkan tí mo rà yìí ọjọ́ kan ṣoṣo ló kù kí ọjọ́ lọ lórí ẹ̀ tí mo dẹ̀ sì fẹ́ fi sílé fún ọjọ́ mẹ́ta ó yẹ kí n lè lọ dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí mo kà á bọ́ tí mi ì bá kà á bàjẹ́ mọ́ mi lọ́wọ́ tí mo bá dẹ̀ mú ó nira fún ìlera mi ó kò dáa fún ìlera mi. ẹ ṣe ó dà tó bá wá rí bẹ́ẹ̀ tó bá dàbí ẹni pé èèyàn bá wá ṣe ìṣèràgùdẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ téèyàn sì gbé délé kí ni ìgbésẹ̀ àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ ṣe àbí kéèyàn lọ faraya lọ́nà náà ni pé kò sí ní tó jọ o. lákọ̀ọ́kọ́ kì í ṣe gbogbo nǹkan ní ìbínú lẹ́tọ̀ tí a bá tiẹ̀ wá ra nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ táwa rí i pé gúdẹ ni àwọn ará bí ìgbélé wa lọ́wọ́ nítorí ẹ̀ la fi máa ń sọ tí ẹ bá máa ra nǹkan ẹ má ra nǹkan ní ojú pópó à ń sáré lé mọ́tò à ń mú lé yín lọ́wọ́ kò níbi tẹ́ ẹ fẹ́ wá wọn sí ẹ rà á níbi tó ṣe pé ẹ lè ti dá padà tẹ́ bá wá rí i pé nǹkan yìí ò tiẹ̀ wá dá ayédèrú ni àbí bóyá ó tiẹ̀ ti ìgbà ti lọ lórí ẹ̀ ìgbà mi ò lè má jẹ́ ayédèrú ó lè jẹ́ pé gbà lọ lórí àbí nǹkan míì ẹ á rò pé ok mo fẹ́ dá padà ẹsẹ̀kẹsẹ̀ tí ẹ bá ti rà ẹ má jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ máa ẹlòmíà ní ẹ mò ń dúró fún ẹ torí mò ń wò pé mo ṣẹ̀ṣẹ̀ rà á ni kó má dàbí ẹni pé mo sáré mú un lọ nígbà tí mo tó o bá ṣe rí i pé nǹkan yìí ò dáa ó ní kó ti mú padà tètè gbégbèsè má sùn lé tètè gbégbèsè mú padà tètè sọ̀rọ̀ sókè tètè sọ̀rọ̀ sókè tó o bá mú padà tí o bá débẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ ìgbà báyìí ni mo rà nǹkan báyìí ló ṣe ṣàlàyé ẹ̀ fún wọn nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ṣe fún mi lórí ẹ̀ tó bá wá wò pé nǹkan tó ń sọ yìí ò kì í ṣe tiwa àti tà lọ ná ìgbà yẹn o ò nílò kó o tiẹ̀ bá anybody jà torí o ti wá gẹ́gẹ́ bí olùrajà tó rajà lọ́dọ̀ wọn o ti ṣàlàyé nǹkan tí o fẹ́ ṣàlàyé fún ọmọ aláwọn ò fẹ́ wọ́n fara ya kìnìkan ìgbà yẹn òun wá ló wá lè wá tó lè tọ̀ wá sí àjọ FCCPC tó ń jà fún ẹ̀tọ́ olùrajà
àti olùtajà lágbàáyé torí ààbò là ń dáàbò bo àwọn olùrajà tó bá wá sọ́dọ̀ wa àwa wa máa gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ẹ̀. ẹ ṣé orí rẹ̀ náà ni mo ṣe wà tó bá dàbẹ́ ni pé ọjà bá lábùkù ìgbà wo àkókò wo kí ni gbèdéke ìgbà tí olùrajà tó lẹ́tọ̀ọ́ torí pé ẹ pé kinní kan nígbà kan ẹ sọ̀rọ̀ pé arú mẹ́ta ìgbà wo lolùrajà tó lẹ́tọ̀ọ́ sí dídá padà owó ìgbà wo ló tó lẹ́tọ̀ọ́ sí àtúnṣe pé n tí mo rà kò sí wàhálà àbàyín tún ṣe tàbí pé ìgbà wo ló tó lẹ́tọ̀ọ́ sí pé àti ẹ̀ pààrọ̀ ọjà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ẹ ṣé tí ẹ bá dá ọjà padà tá a bá tiẹ̀ wá tán bá gbé irú ẹjọ́ yẹn wá sí ọ̀dọ̀ wa tá a pè olùtajà àti olùrajà tá a pè wọ́n papọ̀ torí a máa ń pè nǹkan kan ní mediation ground ibi tí àjọsọyé pọ̀ ibi tí àjọsọyé pọ̀ tí ó ti máa ń wáyé nìyẹn tí olùrajà àti olùtajà tí wọ́n á ti jọ sọ pé nǹkan báyìí ni mo fẹ́ lórí ọjà tí mo wá dá padà fún ẹ nǹkan báyìí ṣé o fẹ́ ní ibẹ̀ yẹn ni rí mẹ́ta yẹn ti wá ṣé o fẹ́ bá mi tún ṣe ni àbò o fẹ́ dá owó mi padà fún mi àbò o fẹ́ pààrọ̀ ẹ̀ fún mi pẹ̀lú òmíràn ibẹ̀ yẹn ni ẹni tó rajà ti wá béèrè pé nǹkan báyìí ò ní mo fẹ́ tó bá béèrè olùtajà wá sọ pé ókè o àsìkò báyìí ìgbà wo lẹ fẹ́ sí olùrajà á sọ fún pé ìgbà báyìí ni mo fẹ́ olùtajà la wá sọ ókè ìgbà tẹ́ ẹ mú yìí ẹja ṣe ní ìgbà báyìí torí àwọn méjèèjì gbọ́dọ̀ ní àjọsọyé kì í ṣe pé a máa fọ́ọ̀sì èèyàn kan láti sọ pé ókè o ìgbà báyìí gbèdéke báyìí ni wọ́n gbọ́dọ̀ jọ ṣó tẹ́yìn lọ́rùn nígbà tẹ́ni ìmú nígbà tẹ́ni náà fọwọ́ sí ṣójọ tẹ́yìn méjèèjì lọ́rùn ṣé ẹjọ́ fọkàn sí àmọ́ kò sí bọ́n ṣe lè mú tó kò lè gba oṣù bẹ́ẹ̀ dẹ̀ ni kò lè gba ọdún ní kànmọ́nkíá ni kànmọ́nkíá ni láì fàkókò ṣòfò. ẹ ṣeun àdúpẹ́ ẹ̀kú àtótónu ẹ jẹ́ ká tún yà bàrá ká lọ sí ọ̀rọ̀ àwọn ọjà tá à ń rà lórí ayélujára ṣé mọ̀ pé iléeṣẹ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ wípé ẹ ní ìlànà tẹ̀ǹtẹ̀lé àti òfin tí ó rọ̀ mọ́ iṣẹ́ yín tó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ òfin àjọ FCCPC ṣé ó ní ààbò lórí àwọn ọjà eléyìí tí a máa ń rà lórí àti ayélujára bí ìyẹn online marketing. ní àkọ́kọ́ a ní ààbò ní orí àwọn ọjà torí tí a ò bá ní ààbò àbí tí kò bá sí òfin tó dáàbò bo àwọn irú ọjà bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ṣe lórí ẹ̀rọ ayélujára wọ́n á máa wò pé kò sẹ́ni tó fẹ́ mú wa ìtorí ẹ̀ la fi máa ń sọ pé má fọwọ́ pa idà òfin lójú ìwọ tí tó bá mọ̀ pé o wà ní orí ẹ̀rọ ayélujára ò ń ta ọjà ṣe déédéé pẹ̀lú àwọn oníbàárà rẹ torí tó o bá ṣe déédéé tí ọwọ́ òfin bá mú ẹ ó jò ó ijú ẹ o fún ìdí èyí òfin wà fún. ẹ ṣeun ó dà ẹ jẹ́ kí a wo ọjà tí wọ́n ń ṣe torí bá méjì lẹ pèsè yín àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá àwọn tó ń ṣe ọjà jáde àti àwọn tó kúkú ń rà gan-an ká má gbàgbé tàwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá náà tó jó ṣiṣẹ́ ipa wo ni iléeṣẹ́ tó ń gbé ọjà jáde tàbí iléeṣẹ́ tó jẹ́ pé àwọn kan ń ṣiṣẹ́ lábẹ́ wọn ipa wo ni wọ́n ń kó tàbí pé tí wọ́n lè kó láti rí i pé wọn ò fi ẹ̀tọ́ àwọn tí wọ́n gbà síṣẹ́ tàbí ẹ̀tọ́ olùrajà tí wọn ò fi dùn wọ́n ipa wo lẹ rò pé wọ́n lè kó ọ̀nà wo lẹ gbà tí wọ́n fi lè yanjú. gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wọ́n ní inú dídùn ló mórí yá wá ló mórí iṣẹ́ yá tí oníléeṣẹ́ tó bá ṣe dáadáa pẹ̀lú ẹni tó ń bá ṣiṣẹ́ irú inú ẹni bẹ́ẹ̀ á dùn láti ṣiṣẹ́ sí i àmọ́ ìwọ tí o bá wò pé èmi mo níṣẹ́ mi bí àṣẹ tó bá wù mí mo lè pa tí wọn ò bá lè gbà kan fi ilẹ̀ kan máa lọ lé wọn irú ìwọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn náà wọ́n á ṣe kí ni wọ́n á ta kété
a máa wo iṣẹ́ ìràn ni ọ̀gá ta irú nǹkan báyẹn ló máa ń fa ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé ọ̀gá ta ọ̀gá ò tà owó aláàrú àpé ṣe bí bó ṣe fẹ́ ṣe nìyẹn àṣẹ tó fẹ́ pa nìyẹn ẹ jẹ́ máa wòran ibi tó bá já sí ó já sí ìwọ tí o bá dẹ̀ nílé iṣẹ́ tí wọ́n bá ẹ ra ọjà ẹ tí olùrajà ń bẹ̀ rọjà ẹ kì í ṣe pé o mọ̀ ṣe ju àwọn tó kù ẹ lọ o ní nǹkan kan tí wọ́n rí tó fi jọjú ẹ̀ràn wá tó bá wà wò pé oníbàárà rẹ o fẹ́ máa ṣe báyìí pẹ̀lú wọn ni ó ń lé wọn sá ni ìwọ wọ́n ní oníyà ni ó jẹ́ tó jù bẹ́ẹ̀ ìwọ ló padà jẹ́ tó jù bẹ́ẹ̀ torí ìgbà tí o bá rí i pé wọ́n ń yọ lọ́kọ̀ọ̀kan bí ọmọ wọ̀ kúrò lọ́dún ẹ̀ ìgbà yẹn ni wàá mọ̀ pé iṣẹ́ ńlá òun ló gbé dání ẹ̀ ń ṣiṣẹ́ tó yẹ kó o máa ṣe rádaràda pẹ̀lú ẹ̀ àìtọ́ pẹ̀lú ẹ̀ nǹkan tó yẹ kó o ṣe ó yẹ kó o ṣe lásìkò nǹkan tó yẹ kó o fún oníbàárà ó yẹ kó o fún oníbàárà nǹkan tó yẹ kó o fáwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ ó yẹ kó o fún wọn kí gbogbo ẹ̀ lè máa lọ ní mẹ́lọmẹ́lọ. ẹ ṣeun tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ẹ jẹ́ ká wo àwọn ẹ̀tọ́ tó wà lábẹ́ ìdíyelé orí owó ọjà ṣó tiẹ̀ pọn dandan rárá àti rárá kí olùrajà kó máa compare ìdíyelé owó orí ọjà sí míì eléyìí báyìí ni eléyìí báyìí ni báwo sì ni olùrajà gangan fúnra rẹ̀ báwo ló ṣe lè mọ̀ wípé bóyá iye tí wọ́n pe ọjà yìí ṣó sì wọ́ ọ̀tẹ̀ ṣá ó dàbíi pé nǹkan kan ti wà lábẹ́ ẹ̀. ẹ ṣe olóòtú lálàkọ̀kọ́ a máa ń pè nǹkan kan ní right to choice mi mọ̀ bí mo ṣe lè sọ ìyẹn ní èdè Yorùbá àǹfààní láti yan nǹkan tó fẹ́ nǹkan tó wù yín tí a bá ń sọ pé nǹkan tí a máa nínú ọ̀dọ̀ wa a kọ̀rọ̀ ojú sí àwọn tí wọ́n ń pè ní monopoly cartel àwọn tí ó máa ń ṣe pé nǹkan yìí o iye tí mo bá pè pé kẹta ni gbogbo àwọn yòókù gbọ́dọ̀ tà àbí àwa la nìsọ yìí àwa la lọ́jà yìí àṣẹ tó bá wù wá láàpà akọ̀rọ̀ ojú sí ní àjọ FCCPC a ò fẹ́ àgbàláyè ẹ jẹ́ kí oníkálukú kó ní ọkàn tiẹ̀ kó ní ìrònú tiẹ̀ kó ní ẹ̀tọ́ tiẹ̀ láti sọ pé nǹkan tí mo fẹ́ ni ọjà tí mo fẹ́ rà ni tí àwọn èèyàn bá lè sọ pé nǹkan tí mo fẹ́ ni ọjà tí mo fẹ́ ni àbí ẹni ń tà ní 5 naira ẹni ń tà ní 1 naira mo fẹ́ lọ síbi 1 naira ìgbé ayé gan máa rọrùn fáwa gan fúnra lára wa kò ní le kókó láti sọ pé ókè o dandan yìí òní 5 naira yìí ló gbọ́dọ̀ rà àmọ́ ẹni tó bá wù ó lè ṣe pé bí ó ní 5 naira ló máa ẹlòmíà sọ pé ọjà ọ̀pọ̀ ó ní nǹkan tó bá dé ó ní nǹkan tó ṣe kinní kan bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè ní ọjà ọ̀pọ̀ yẹn olótẹ́ ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú kó ní àǹfààní àti wò pé nǹkan tí mo fẹ́ ni ẹ jẹ́ kí oníkálukú ní àǹfààní àti lọ síbòmíì pé ókè o nǹkan tó pè fún mi ní 10 naira ń bíbí yìí jẹ́ ń lọ sọ́dọ̀ ìyá Ṣadé ń bíbí yìí jẹ́ ń lọ wò bóyá 10 naira náà ni tó bá jẹ́ 10 naira ni ó ṣe é ṣe kí n padà wá sí ọ̀dọ̀ ẹni àmọ́ tó bá jẹ́ 5 naira ó ṣe é ṣe kí n dúró sọ́dọ̀ tiẹ̀ bó bá ṣe tẹ́ oníkálukú lọ́rùn. a ò dẹ̀ sọ pé nítorí pé ìwọ lọ ra ọjà ní Sókótó ó rà ní 10 naira ó wá dé ó wá fẹ́ tà ní 15 naira àtẹni tó lọ rà ní Sókótó ní 3 naira tó wá dé tó wá fẹ́ tà ní bóyá 7 naira ká máa sọ pé ó ṣe lè jẹ́ iye kan náà ó ṣe lè nǹkan tó pé ní kálukú òun ló tà. ẹ ṣeun tó kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára káwọ́ kan tí wọ́n ní fún wa ń bẹ̀. Ìtàkùrọ̀sọ lẹ́tọ̀ tá gbé dé o Ìtàkùrọ̀sọ ti gorí àléfà ètò alárinrin fún tọmọdé tàgbà àjọ FCCPC ló gbé dé Federal Competition and Consumer Protection Commission àwọn ni wọ́n ní ètò tí a gbé dé. dídàpọ̀ bẹ̀tọ̀ àwọn oníbàárà látọwọ́ àwọn tí wọ́n ń pèsè ọjà àtàwọn òǹtajà ojúṣe wọn ni àwọn ni wọ́n ní ètò tí a gbé dé. ẹni bá dákẹ́
ṣe fòwọ́rù ní pé yìí ṣe ń jáde o. Bẹ́tọ̀ ṣe ń bẹ fún mi bẹ́ẹ̀ ló ń bẹ fún wọn, bó ṣe ń bẹ fún wa bẹ́ẹ̀ ló ń bẹ fún wọn. Kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde wá, kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde o. Gbogbo wa o, gbogbo wa lẹ́tọ̀ yìí kan, gbogbo wa lẹ́tọ̀ yìí kan, gbogbo wa lẹ́tọ̀ yìí kan, gbogbo wa lẹ́tọ̀ yìí kan. Àjọ FCCPC ló wí pé gbogbo wa pátá lẹ́tọ̀ yìí kan. káàbọ̀ padà sórí ètò ìtakùrọ̀sọ pẹ̀lú àjọ FCCPC. Gbogbo wa pátápátá òun náà lètò yìí kan, torí náà ẹja faramọ́ ká máa gbọ́ ní gbogbo ìgbà. Mo kì í lẹ́ẹ̀kan sí àǹtí Yétúndé ẹ ṣé ìyá mi. ẹ̀kọ́ àtótónu púpọ̀. Yes ma. Wọ́n ń pe kinní kan ní warning signs of misleading discounts or promotions. Okay. Ọ̀nà wo la lè gbà ṣọ́ra tá a fi ní jìn sọ́fín àwọn ṣògùndógójì nǹkan kan bẹ́yẹn bẹ́yẹn. Wọ́n ní ẹni wáfà ń wófò, ẹni tí ò bá dé ra ọjà erùpẹ̀ kò lè gbowó òkúta. Torí ẹ̀ la fi máa ń sọ pé kí gbogbo wa ká máa ṣọ́ra. Àwọn oní ayédèrú ọjà, àwọn oní promotional irọ́ wọ́n pọ̀ ń ta, tí wọ́n á sọ fún yín pé okay o, tẹ́ bá scanni kóòdù yìí o, ẹ ti win ní kìnìkan, àmọ́ nọ́mbà kan wà tán máa sẹ́ndì sí yín, ẹ forward ẹ̀ sí wa padà. Ṣé wọ́n ta nǹkan kan tán fi ń pín ẹ̀ fún win ní promo code? Ajẹ́pọ̀ náà lójú kòkòrò. Náà lójú kòkòrò. Ìwọ tí o kówó síbì kan tán wá ló fi gba ìlọ́po 10, ìlọ́po wo ló ń gbà? Ṣé o ṣe bísínẹ́sì ló fi ń gbà lọ́pọ̀? Ẹ jẹ́ kí a ṣọ́ra, torí oríṣiríṣi nǹkan ló ń lọ nígboro. Àwọn náà wá bọ́n ṣe jẹ ni lọ́nà àìtọ́, torí tá a bá ní wọ́n wá bọ́n ṣe jẹ lọ́nà àìtọ́ ká máa là lọ́nà àìtọ́. Ìwọ tí o bá dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n gbà níbi tí wọ́n ṣe sí, ìwọ náà gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ ṣọ́ra. Ẹ ṣé tó tẹ́ bá wojú àgbẹ̀rì pé àkókò ti lọ gan o, ṣùgbọ́n kó tó di pé a lọ. Fún àǹfààní àwọn tó dàbí pé wọn ò sì tí ì mọlé iṣẹ́ yín náà, bó tilẹ̀ pa àti pọ́dún kan láìpẹ́ yìí o tá a ṣayẹyẹ rẹpẹtẹ. Ẹ jẹ́ káwọn dà mọ̀ kán mọ bí tẹ́ wà gan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin èèyàn wa nílé tí ó bá ṣe pé ẹ ra ọjà tó ní àbùkù àbí nǹkan kan tí ẹ wà tí wọ́n yàn yín jẹ lé lórí, tí ẹ wò pé ẹ fẹ́ jà fún ẹ̀tọ́ yín, ẹ ní àǹfààní láti wá sí ilé iṣẹ́ wa ní nọ́mbà 69 Ìbíkúnlé Avenue, Èkìtì Street, Old Bodija nílùú Ìbàdàn. Nọ́mbà 69 Ìbíkúnlé Avenue, Èkìtì Street ní Old Bodija ní ìlú Ìbàdàn. Tó bá ṣe pé ẹ mọ̀ àwọn ọ̀kàwé, wọ́n máa wò pé ètí máa fi lọ sí ilé iṣẹ́ wọn, ẹ jẹ́ ń ṣe ní orí ẹ̀rọ ayélujára. Tó bá dẹ̀ ṣe pé orí wẹ́bsáìtì wa náà lẹ fẹ́ lọ, ẹ lọ sí www.fccpc.gov.ng www.fccpc.gov.ng. Tí ó bá wá ṣe pé orí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa òun lẹ fẹ́ pèsè láti béèrè ìbéèrè àbí ẹ fẹ́ àwọn àlàyé kan lórí nǹkan kan ní ibi tán ti yàn yín jẹ, ẹ pè wá sí orí ẹ̀rọ 09049307940. Ẹ jẹ́ n tún mọ́ lẹ́ẹ̀kan sí 09049307940. Ẹ ṣeun. Ẹ ṣeun tó gbogbo ẹ̀yin ará alẹ́ ibi òun náà láti máa dágbére fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí arábìnrin Yétúndé Fásùsì tí wọ́n ń bọ̀ tí wọ́n jẹ́ aṣojú àjọ FCCPC, wọn ò dá nìkan wá o, bẹ́ẹ̀ ni aṣojú mi wọ́n tún wà níbí pẹ̀lú arábìnrin Aminat Raji, wọ́n jọ wà ní aṣojú iléeṣẹ́ ìlú àwọn méjèèjì. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Yes ma, ẹ ṣé ma. Àbí o, ẹ ṣeun. Ibi láti máa dágbére o, eré gbogbo tún di lọ́jọ́ mẹ́jọ lágbára láwùrà àbí kọ́ba òkè tó lókun ẹ̀mí wa kó má ti jẹ́ ọjà pàtì báyìí, torí pé tí ò bá já á tún ríra wa wò bí ìran lọ́jọ́ mẹ́jọ. Títí Lọ́lá Ọláníran lórúkọ tèmi, mo kí yín, ẹ kú ìkàlẹ̀. Ìtàkùrọ̀sọ lẹ́tọ̀ tá gbédè o, ìtàkùrọ̀sọ.
ìtàkùrọ̀sọ ti gorí àléfà ètò alárinrin fún tọmọdé tàgbà àjọ FCCPC ló gbédè Federal Competition and Consumer Protection Commission àwọn ni wọ́n ní ètò tí a gbédè dídáàbò bẹ̀tọ́ àwọn oníbàárà látọwọ́ àwọn tí wọ́n ń pèsè ọjà àtàwọn òǹtajà ojúṣe wọn ni àwọn ni wọ́n ní ètò tí a gbédè. ẹ̀dí bá dákẹ́ tára rẹ̀ á bá dákẹ́ ẹ̀tọ́ tó bẹ fún ọ gẹ́gẹ́ bí olùrajà kí wọ́n má ṣe fòórù ní pé yìí ṣe ń jáde wá kí wọ́n má ṣe fòórù ní pé yìí ṣe ń jáde o. ẹ̀tọ́ ṣe ń bẹ fún mi bẹ́ẹ̀ ló ń bẹ fún ọ bó ṣe ń bẹ fún wa bẹ́ẹ̀ ló ń bẹ fún wọn kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde wá kí wọ́n má ṣe fòwárù ní pé yìí ṣe ń jáde ògbógbó wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan gbogbo wa lẹ́tọ̀ yìí kan àjọ FCCPC ló wí pé gbogbo wa pátá lẹ́tọ̀ yìí kan.